ọkùnrin àlè ìyàwó yín ni. ìyàwó yín yà ni ẹni tó gbé nílé kan náà. she's a harlot, a adulterer. ó bá dùn ìwọ ní egun ó mọ. are you done? yes I'm done sir. n tí mo rí. ẹ jà fún ọ pápá tó bẹ ṣe é. kẹ́ndì gbogbo ayé gbogbo kìràkìtà lóko ọba ìta ọ̀rọ̀ tí kò ṣe sọ. mi ò ní gbogbo ọmọ mi dáná. gẹ́gẹ́dẹ́ máa dé. 5,000 naira. kẹ́ndì àwọn tó wọ ní ọ àgbálẹ̀tù inspiration máa bẹ́ta maxim tóní ló gbé jáde ó kọjá àfẹnú ẹ lọ́ra ti yín. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri nínú relationship láàrin ọkùnrin àtòmẹ́rin. kẹ́tíyà àgbọ̀ wọ̀tá wòwòtá. ọba lẹ́yìn. títí tí bẹ́ẹ̀ tó sọ tómi tó ti dá bọ̀ mi gbígbó. tíjà ń bá sólè tó nílẹ̀ kájí. tíjà ń fìdí ẹ wá ń gbàyè lọ́wọ́ aláyè. bàbá gbowó bàbá dá ń pè ẹsà ẹ nínú funfun gbọ ibi náà ò ní 8 minutes la máa jẹ. bàbá àgbẹ̀ ẹgbẹ́ mi ká. iṣẹ́ wà lára mi yóò ní kí n má tún lè sọ̀rọ̀ ní ìlú padànù kan méjì. má ti bọ̀ ìlọrun. ṣẹ́ẹ̀tì ẹ ló jọ lójú. tó a kẹ́sí méjì. èmi. gbogbo àríyá gbogbo ìgbádùn gbogbo ariwo. ó kù lélẹ́yìí bàbá ìjà. iṣu inú ẹ̀ wà mọ́ra. ariwo tí o ṣe pa síta. sinimá titun yìí ló jẹ́. ó ní kẹ́ra kẹ́wò. kọjá fẹ́nu oyin sa. tina produced by Ronke Amusan. tẹ́gbà bọ́lájà Amusan Mr. Latin tampan president worldwide. àti Ṣọlá Oyèdélé. tààrin bọ́lájà Amusan Mr. Latin. ìdàdí Adékọ́lá. ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí. Lady Johnson. ayọ̀ ọjọ́ yìí olùtọ́lá. ìrètí ọ̀sán yẹn ní ìyá Jíbóyè. Kiss Tonight. ọmọlábí àjàsí. ìyá Adégbòye ga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá ìtàgbé àkọlé ẹ̀ ní. with subtitled in English. ó ti jáde báyìí. marketed and distributed by Agbálẹ́jọ inspirational marketer. Climax films Ruby City and Arena shopping complex Bọ́ládé Òṣòdì lẹ́yìn. A+ standard motion pictures. àti Kenny Climax Arena Òṣòdì ló ń distribute ẹ̀. sinimá titun wíkẹ́. tẹ́bàrà tẹ́wò ẹ gbà pé nǹkan jù kọ́. iṣẹ́ tó náà ṣe pa ní ìpàdé. ó ti jáde tètè lọ ra ti yín o.